ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu náà mà ti sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n lọ jí kó eyín ní ẹ̀sìn ẹ̀lẹ̀ community high school oríire local government eyín nílùú Ògbómọ̀ṣọ́ ní Ọ̀yọ́ state. Kí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ? ẹ̀yin ẹ̀yẹn súnmọ́ bí ẹ wá gbọ́n tí ààrẹ sọ. You are playing to the hand of agents, including my own enemies, who want to use insecurity to get rid of me. Àwọn aya wa, ọmọ wa, ẹbí wa wọn ò ní jẹ́ nìkankan gbé o débi pé wọ́n wà máa béèrè owó takuntakun, owó ńlá, owó tá a ní lè rí. Ẹ sàmì àdúrà, kẹ́ share fídíò, kẹ́ wá subscribe sí YouTube channel wa. A ó jọ gbéyẹ̀wò kí ni bàbá Bọ́lá Ahmed yún ààrẹ wa lókè pátápátá, kí ni bàbá sọ? Ṣé wọ́n fẹ́ negotiate pẹ̀lú àwọn bandits ni àbí wọ́n fẹ́ kó àwọn sọ́jà wọlé? Gbogbo ẹ̀ pátápátá lẹ́gbọ̀nù fídíò. Ẹ̀kan wọ́n ṣàánú wa ni o, wọ́n ṣàánú wa káwọn ọmọ yìí wálé o, kí wọ́n wálé ni o, gbogbo etí bàbá ń ṣe yọ̀ tán o. Láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà sì ṣẹlẹ̀ láwọn ènìyàn ti sọ pé kí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ sọ? Ṣé wọ́n fẹ́ negotiate pẹ̀lú bandits ni àbí wọ́n fẹ́ wọnú igbó lọ pẹ̀lú àwọn sọ́jà kí wọ́n kó àwọn sọ́jà síbẹ̀ kí wọ́n lọ bòǹbàdì àwọn ẹni ibi? Ṣùgbọ́n lánàá nǹkan kan ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Àwọn sọ́jà yíya wọlé látàbújá gangan. Gbogbo yín náà lẹ́rìí ńgbà tẹlikópítà náà tó bà bàgẹ̀ tó bà sórí fídì eyín hẹlikópítà táwọn sọ́jà wà. Ṣùgbọ́n o kí wá ní bàbá Bọ́lá Ahmed Tinubu gangan sọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ibẹ̀ là ń lọ. Nígbà táwọn ọlọ́pàá àtàwọn sọ́jà tí wọ́n dé ìlú Ògbómọ̀ṣọ́, àwọn èèyàn bí èèyàn, àwọn ẹni bí ẹni, àwọn tí bàbá Bọ́lá Ahmed rán tí wọ́n rán látàbújá wọ́n tẹ̀lé wọn. Àwọn bíi chief of staff eyín Gbajabiamila òun ló wá gbẹnu bàbá sọ̀rọ̀. Kí ló sọ? Ẹ gbọ́ pátápátá lẹ́nu Gbajabiamila ní tí bàbá sọ. Torí bàbá Bọ́lá Ahmed Tinubu gangan wọn ò ráyè wá sílùú Ògbómọ̀ṣọ́ láti wá bá wọn tíṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ kó wá bá wọn kẹ́dùn. Ẹ jẹ́ agbóhun tí chief of staff eyín Gbajabiamila ẹ jẹ́ agbóhun tó ní bàbá sọ pé kó wọ́n sọ fáwọn tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí. Ẹ má lọ ibì kankan, mò ń bọ̀ náà. Wọn ò ní jí alọ́mọ gbé, wọn ò ní jí aláya gbé o, wọn ò ní jí fámìlì wa gbé. Ẹ share fídíò, kẹ́ subscribe, mò ń bọ̀, ẹ má lọ ibì kankan. Olórí wa Mr. President ló rọrùn wá sí yìí. Wọ́n ní kí n jíṣẹ́ fún yín pé kí ẹ má fòyà, ó gbàdé kò gbàdé, kò sábúrú. Wọ́n ní kí n sọ fún yín pé nǹkan kíkan tó bá máa gbà àwọn máa ṣe láti rí i pé àwọn ọmọ wa, àwọn ọmọ yín wọ́n padà sí i lọ́wọ́. Wọ́n ní kí n sọ fún yín pé Ọlọ́run á rẹ̀ yín lẹ́kún. Wọ́n ní kẹ́ má sunkún, kẹ́ má fòyà, pé níbi tí àwọn ń wà lẹ́ni àwọn mójútó gbogbo tó ń ṣẹlẹ̀, pé kẹ́ lọ sinmi, kẹ́ ní ìfọ̀kànbalẹ̀ pé ìjọba àwọn President Bọ́lá Ahmed Tinubu wọ́n wà lórí situation tàbára wa, pé àwọn ọmọ yín pẹ̀lú ògo Ọlọ́run, lágbára Ọlọ́run, wọ́n máa padà láìpẹ́, láì ṣe kíni, láìpẹ́, lágbára Ọlọ́run. Wọ́n dẹ̀ fi yé wa pé àwọn kan mo rò gbéyàn méjì àbí mẹ́ta lọ́pa àdébẹ̀ láti orí afẹ́fẹ́ pẹ̀lú àdúgbò ọlọ́run olùkọ́ wọn àti wọn sáré fẹ́ẹ́ ìgbàjì ẹ̀ṣẹ́. Ẹ̀yin náà gbọ́n tí Gbajabiamila tó sọ pé President Tinubu ní kóun ò sọ. Àwọn ènìyàn tẹ̀sí kọ́kọ́ sọ níkànnì ayélujára. Wọ́n ní pé sásìkò tó yẹ kí bàbá Tinubu rányàn wá bẹ àwọn ará Ògbómọ̀ṣọ́ wò ni. Tá a bá ní kàkà ní ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, ó máa ti ń lọ bíi ọjọ́ mẹ́wàá tàbí ká sọ pé 12 days tàbí ká sọ pé ọ̀sẹ̀ méjì tí wọ́n ti jí àwọn ènìyàn gbé. Àwọn ènìyàn tiẹ̀ tún kọ́kọ́ ń jẹ́ lóhùn lọ lẹ́nu èèyàn níkànnì ayélujára. Ṣùgbọ́n báyìí n tí fi dájú náà ni pé ó ṣeé ṣe káwọn tí wọ́n jí kó ó ṣeé ṣe kí wọ́n gba òmìnira láìpẹ́ láì jìnnà. Ìdí ni pé Gbajabiamila sọ pé President Tinubu níbi tóun wà òun náà ò lè sùn, òun ò lè wo láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. Ó ní gbogbo ohun tó jó òun náà lọ́kàn tó wà lọ́kàn òun ni báwọn ọmọ náà ó ṣe kúrò lákàtà àwọn ajínigbé yìí. Wọ́n wá ní pé àwọn tí wọ́n pa
èèyàn bíi Mr. Michael Oyedokun àtàwọn bẹ́ẹ̀ bí àwọn tí wọ́n pa sá wọ́n láwọn ó lọ rí àwọn mọ̀lẹ́bí wọn Gbajabiamila ní ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ó ti rán àwọn ṣẹ́ káwọn ò bẹ fámílì àwọn kọ̀ọ̀kan wò ilé ìtọ́jẹ́ pé wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ nínú igbó kí wá ni wọ́n fẹ́ ṣe fẹ́ bí wọn kò sọ ṣé wọ́n gbowó fún wọn ni a ò mọ̀ àbí nǹkan kan ni president fi rán wọn sí a ò mọ̀ yẹn ṣùgbọ́n àwọn tó kù nínú igbó wọ́n ní pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ní gbogbo nǹkan làwọn ti fi ń sapá láti lè jẹ́ pé kí àwọn ajínigbé yìí kí wọ́n lè bọ́lẹ̀ lọ́wọ́ wọn ṣùgbọ́n táwọn àwọn èèyàn wá ń bira wọn ni pé ǹjẹ́ ní àwọn tí bàbá rán wá ǹjẹ́ ni wọ́n wá fún negotiation ni àbáwọn sọ́jà tó ti ọ̀wọ́ l'Ògbómọ̀ṣọ́ ǹjẹ́ ni wọ́n fẹ́ wọnú gbóòrí sáfù lọ ní láti lọ sí fire for fire fáwọn èèyàn yìí ṣùgbọ́n táwọn ènìyàn tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń sọ náà ni pé láti lè jẹ́ pé àní pàdánù ẹ̀mí àwọn ọmọ kéékèèké yìí àwọn ògo Nàìjíríà lọ́jọ́ ọ̀la bákan náà àwọn tíṣà wọn náà tó fi jẹ́ pé àní pàdánù wọn ní tó ṣeé ṣe ni pé ó ṣeé ṣe kó jẹ́ pé negotiation ni wọ́n fẹ́ bá àwọn ará àbí ṣe kí wọ́n gbowó fún wọn kí wọ́n sì gba àwọn tí ó wà lákàtà wọn ẹ̀yin náà tẹ́ ẹ bá sì gbàgbé láti pé gómìnà Ṣèyí Mákindé ó náà lọ sí ìlú Ògbómọ̀ṣọ́ lánàá kan náà ni tó náà lọ bá àwọn èèyàn yìí wò àwọn tíṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí ó náà fi hàn lọ́kàn balẹ̀ ó níjọba tòun náà ó ń sapá kíkan láti lè jẹ́ pé káwọn èèyàn yìí padà wá láyọ̀ àtàlàáfíà wá bá wọn fámìlì wọn. ọ̀rọ̀ náà ti débi ológun láti sá àwọn ọmọ ogun látòkè èèyàn látàbújá wọ́n ti wọ̀lú Ògbómọ̀ṣọ́ bákan náà ìlú Ọ̀yọ́ Ṣèyí Mákindé náà ń gbé gbèsè láti lè jẹ́ pé káwọn ènìyàn yìí kí wọ́n wá ṣùgbọ́n Ṣèyí Mákindé sọ nǹkan kan tiẹ̀ ó ní pé gbogbo gbèsè tó ń gbé òun ṣe ní bòńkẹ́lẹ́ ni látàrí pé àwọn ará bíi náà wà ní ìkànnì ayélujára gbogbo báwọn ṣe ń yọ só ni wọ́n máa ń yọ gbọ́ táwọn bá ti wá ń fi sí ìkànnì ayélujára ó ṣeé ṣe káwọn èèyàn yìí náà kí wọ́n mọ wo ohun táwọn tún fẹ́ ṣe orítorí náà òun ò ní lè máa sọ ní yanya kó tó di pé ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ torí pé àti ẹ̀ gbọ́ lẹ́nu principal pé àwọn ọlọ́pàá àkọ́kọ́ ti fẹ́ yabo àwọn ará bí ṣùgbọ́n fire for fire tí wọ́n fẹ́ lò wọ́n ní pé ìnira ńlá ló tún ń kó bá wọn torí pé àwọn èèyàn yìí ti ń wo pé ìjọba ò fẹ́ fáwọn lówó a jẹ́ pé àwọn náà ó sì máa fẹ̀mí àwọn èèyàn yìí ṣòfò tó sì jẹ́ pé gbogbo wa a ní fẹ́ nífẹ̀ẹ́ sí kẹ́mi àwọn èèyàn yìí ṣòfò ẹ dákun ìjọba wa ẹ bá wa ṣe negotiation ẹ fún wọn ní tí wọ́n bá fẹ́ káwọn èèyàn yìí kí wọ́n padà sí ní ilé wọn kí wọ́n padà sáwọn fámìlì wọn láyọ̀ àtàlàáfíà ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣe àfídíò kí lè rò tìyín lórí báńdíìtì torí pé tá a bá ń tara wa jẹ lókù báńdíìtì ti wọlé Yorùbá bá a ṣe lé wọn jáde lókù báyìí ìgbésẹ̀ wo lẹ́yìn lè rò pé ìjọba lè gbé tábàwọ̀ aráàlú gan láti lè jẹ́ pé káwọn báńdíìtì yọ padà sí ibùgbé wọn eyín òkè ọya tí wọ́n ti wá ẹ ṣe àfídíò ẹ subscribe.